nígbà bá yóò wà bọ́ sórí ibi rédíò ó lọ ṣe mistake nípa wọn gbé ọ ni ìwọ Saheed Osupa yìí gbogbo ọ̀dàkúdà tó máa ń dálẹ̀ ọmọ pé ò dá bó ṣe púpọ̀ ní ti náà nìyẹn kò ní títí pé bàbá àti ẹni tó ń pè lẹ́gbọ̀n tó jẹ́ bàbá fún ọ tó ní òmùrin kọ ká má tó dáa pé lórí eléré kejì kẹ mọ́ níbẹ̀ fáìsì ẹni wá bó ṣe máa ń sọ̀rọ̀ aṣọ bó tọ̀ nìyẹn kì í sì wà nìkan eléré tí ń bẹ́ẹ̀ eléré tí ń bẹ́ẹ̀ fẹ́ẹ̀ tó bí mẹ́fà Òbésèré wà ń bẹ̀ wo bó ṣe fi ọpọlọ gbórin kalẹ̀ Ràṣídì Àyìndé wà ń bẹ̀ wo bó ṣe fi ọpọlọ gbórin kalẹ̀ ó ṣàṣeyẹsẹ pé wọn nìkan ló mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tó wá sọ nísìn wò bọ́rọ̀ sí ń rebọ́ lẹ́sẹ̀ PDP sí wọn ìṣèbàdàn ṣẹṣẹ Mákindé ìṣèbàdàn sọmọ àlè ló náà NNPP ẹni tó kó wọn jọ sí ìṣèbàdàn sọmọ àlè ló náà ADC sọmọ àlè ló náà ṣé bí wọn kálukú bá mi tó bá wọn kálukú ní ọlọ́ni ó kọrin rẹ nọ́mà ìwọ náà wà wọ̀rọ̀ tó sọ yẹn ní ìsìn sọ̀rọ̀ rẹ ló sọ lẹ́nu tó wá ní kábíyèsí ló rán ọ lọ tọrọ tó sọ kó tún gbọ́ tó wá lọ máa lè lẹ́nìkan bọ́rọ̀ ti máa ń rebọ́ lẹ́sẹ̀ nu tẹnu ó rebọ́ lẹ́nu ìwọ náà gbọ́ sọ̀rọ̀ rẹ ló sọ lẹ́nu yẹn èèyàn máa ń mọ téèyàn ó bá sọ ni tó bá ti dáwùjọ èèyàn kì í sí pé wọn ló gbọ́n tẹ̀ wọn ló mọ̀ tán ilẹ̀ yẹn ó ṣe ó mọ tó bá sọ ni inú APC láwà ní tó bá wọn kálukú lọ lè ṣe ó bá dọ̀là náà ní sàn náà lè kó nǹkan mìíràn tó ká lábẹ́ ṣe nǹkan báyìí kó wá máa tábà gbogbo tó bá jẹ́ ìgbìlú Ìbàdàn kì í sí gbogbo alákọ̀ọ́rí ibì kan náà ẹlòmíì lè lọ bí akọ́dù náà ẹlòmíì lè lọ bí ẹgbẹ́ tó bá wù ú kì í wá sí pé àmọ́ sọ pé bàdàn wọn náà gbọ́n tó sọ pé ọmọ àlè Ìbàdàn ẹlòmíì tí èso tó lè dìbò nǹkan gbọ́rọ̀ tó sọ lẹ́nu tó bá yá ní ìsìn ó làwọn ló gbé ọ apá wọn sì ń gbé ọ sáwọn ẹgbẹ́ rẹ náà nìyẹn tó fi rí ìkọdù ohun rẹ lẹ ìwọ náà gbọ́ ìmí ló tún sọ yìí sáàtò lẹ́ni o máa ń sọ ní ìmí ló sọ yìí ìmí ló sọ táwọn èèyàn kálukú tààbù ọ̀rọ̀ tiẹ̀ nìkan kì í sí wọn nìkan lélẹ́rẹ́ tó wà ń bẹ̀ dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwọ̀ Saheed Osupa dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwọ̀ rẹ èdè aláṣeyọrí nǹkan láyé aláṣẹ tìǹyọ́ ìwọ náà wò kejì rẹ aláṣeyọrí lóhun pàṣọ àwọn onírẹ́ yòókù kì í sí wọn nìkan wọ́n pè bẹ́ẹ̀ náà sọ̀rọ̀sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sọ bí orin rẹ ọ̀rọ̀ rẹ ti pọ̀ jù ọlọ́mọdé ọ̀rọ̀ fọ́ lẹ́nu ya lọ́ máa sọ̀rọ̀ sọ. àwọn èèyàn máa ń tako King Saheed Osupa o látàrí ìwọ́de kan tó wáyé ní ìlú Ìbàdàn láìpẹ́ yìí níbi tí King Saheed Osupa ti sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú àwọn tó ṣe dáadáa ní ilẹ̀ Ìbàdàn àtàwọn tí ò ṣe dáadáa ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi ẹ tó wá gbọ́ o kódà wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ sọ o kó rántí ẹni tó mọ̀ gbọ́ látàrí orin tí King Saheed Osupa fi lé ẹnu ìyẹn níbi òde tó wáyé nínú ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn tọ́ ẹ̀yin èèyàn ẹ má jẹ́ gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́lẹ́ máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká tó gbọ́ gbogbo ohun tí wọ́n sọ nípa King Saheed Osupa àti pé pàápàá jùlọ ohun tí King Saheed Osupa tó sọ nípa gómìnà Ṣèyí Mákindé àṣírí padà tú o ohun tó díjà lẹ̀ láàrin King Saheed Osupa ọba orin àti gómìnà Ṣèyí Mákindé ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o King Saheed Osupa ó ti jáde sórí ẹ̀rọ ayélujára o látàrí tó díjà lẹ̀ láàrin King Saheed Osupa àti Ṣèyí Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ má jẹ́ gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín káyọ̀ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tọ́ tẹ́ ẹ bá gbàgbé ariwo tí àwọn èèyàn ń pa lórí ẹ̀rọ ayélujára ni pé aláìmoore ẹ̀dá ni King Saheed Osupa látàrí mọ́tò tí ìjọba Ṣèyí Mákindé tó gbé fún Saheed Osupa kí ló fa gbólóhùn tí King Saheed Osupa fi ránṣẹ́ sí Ṣèyí Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àdéhùn alámúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sórí ìkànnì tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ tọ́ ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ ká gbọ́n tí King Saheed Osupa tí wọ́n sọ lórí tó díjà lẹ̀ láàrin òun àti Ṣèyí Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́. ọ̀rọ̀ lórí yan kinní kan ràwọ̀ tí wọ́n wá kọrin ìdálẹ̀ rú ní Ìbàdàn lánàá mọ́ bá wá tí wọ́n pẹ́ ni wọ́n bá bí dáa kọ́mọ́ tó bí àwọn tó sí tí wọ́n pẹ́ ni sí ọ̀bá tó bí àwọn tó sí ọmọ àlè Ìbàdàn ni ẹ wá èmi èso ọmọ àlè Ìbàdàn o ibi tó bá sì wù mí ni wọ́n tò sí eré o ẹlẹ́gẹ̀ẹ́ tí mo tún wá fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọ̀hún ni pé ṣe rí ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí torí pé ìdálù ní ìṣèlú eégún ní gbowó òde Òṣogbo atọ́kùn ní ìgbà tí kò mí ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ni ti ń wá òótọ́ ọbẹ̀ nu ìbò tí ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ni ti ń wá ẹni ẹ bá rí ẹbí àlèmá ọ̀fàtì ìbò Ìbàdàn kan jẹ́ majority vote ni wọ́n máa pín ìbò Ìbàdàn mọ́wọ́ ni èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn ò tó nǹkan kan ìbò Ìbàdàn ò tó nǹkan kan because àwọn tí wọ́n jẹ́ leading aspirant àwọn tí wọ́n jẹ́ leading candidate nínú ètò ìdìbò tí máa ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn ní gbogbo wọn so gbogbo wọn náà ni wọ́n ní grand nínú Ìbàdàn èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn yìí wọ́n á pín mọ́wọ́ ni kí la wá ń sọ kí la wá ń wí so ìgbà tí ẹnìkan bá kàn wá dé lójijì láà pé kíní jẹ́ ti ẹ́ pé kíní kan ràwọ̀ ni ẹ́ pè tí wà ń pè ẹni tí ó bá tó bí àwọn tó sí ọmọ àlè Ìbàdàn ni ẹni tí ó bá lọ bí àwọn lọ ọmọ àlè gbá ni kò yẹ kó rí bẹ́ẹ̀
kò yẹ kó rí bẹ́ẹ̀ because ṣẹ́rí most of the time people don't know about politics analysis. Mo ti sọ tẹ́lẹ̀ wípé gbogbo ìbò major vote tí máa ń sọ̀yàn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí báyìí ìta ní tí máa wá a bá ń sọ̀rọ̀ Òkè Ògùn tẹ́ wọnú Ọ̀yọ́ lọ já sínú Ògbómọ̀ṣọ́ nǹkan àwọn ibi tí major vote ti ń sọ̀yàn di gómìnà tí máa wá nìyẹn kò sídìí méjì tó jí orí bẹ́ẹ̀ ju wípé àwọn tí wọ́n máa jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́pọ̀ ọgbà ọmọ Ìbàdàn ni gbogbo wọn máa jẹ́ so ọmọ Ìbàdàn sire ọmọ Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni wọ́n so gbogbo wa náà la máa rẹ́sẹ̀ walẹ̀ níbi tí wọ́n ti gbé bí wa èyí tó túmọ̀ sí pé ìbò inú Ìbàdàn tí gbogbo wa jọ gbójúlé yẹn á jọ pin ni so ọwọ́ adi pé ká wá lọ́mọ rẹ̀ dèsùn ká lọ́mọ rẹ̀ jábò mọ́ra wa lọ́wọ́ ní inú Òkè Ògùn lọ́rùn àbá ń sẹ́ńtà ọ̀rọ̀ ìbò inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá à ń sẹ́ńtà ẹ̀ sí orí Ìbàdàn nìkan á jẹ́ pé àmọ́ tá à ń ṣe nìyẹn a jẹ́ pé àmọ́ tá à ń ṣe nìyẹn because ìbò Ìbàdàn kan lè jẹ́ majority vote kìí ṣe ìbò tí ó tó láti gbé èèyàn wọlé gẹ́gẹ́ bí gómìnà because majorly àwọn tí máa ń contest àwọn tí wọ́n máa ń contest láti jẹ́ gómìnà wọ́n máa ń pín ìbò yẹn mọ́ra wọn lọ́wọ́ nítorí pé ọmọ Ìbàdàn gbogbo wọn ṣé èèyàn àgọ̀gọ̀gọ̀ kan mọ́ ní grand bí wọ́n ti bíbí èwo ni ò ní grand nínú Ìbàdàn nínú gbogbo wọn so that is just the fact and as a matter of fact ẹni wọ́n ń torí ẹ̀ fẹ́ fún lánàá gan wa ni ò ní grand nínú gbogbo àwọn tí wọ́n ń gbèrò àti díje dupò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà rédíóníìkì gan tó wá kéré jù nínú ìgbésí ayé gan tó wá ní grand jẹ ní àwọn ìlọ rédíóníìkì tó kéré jù nínú ìgbésí ayé pé èmi gan lè nà bá abájọ dúró ńlànà figagbága òun gan tó wá ní grand ju ẹni àwọn ìlọ so what are we saying. kánífà mọ̀lété níbi olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC olóyè Báyọ̀ Adélábù tí wọ́n lọ rèé ṣe kánífà ní mọ̀lété tí wọ́n ṣe láìpẹ́ yìí fọ́nrán ọ̀hún lẹ́sẹ̀ wò tán yìí ó yẹ jẹ́ ká wá ṣe comparison nínú fọ́nrán tí ẹsẹ̀ wò tán yìí kánífà lásán lòun o kánífà ní o kìí ṣe declaration of intent tí ó yẹ jẹ́ ká wá compare pẹ̀lú ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá tí wọ́n torí rẹ̀ fẹ́ fún ẹ jẹ́ ká compare pẹ̀lú ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá tí wọ́n torí rẹ̀ fẹ́ fún ọ̀rẹ́ ẹjọ́ yọra àjọra àìdúpẹ́ mọ́tọ̀pẹ́ ẹnikẹ́ yìí sì fowó ẹja sanwó ẹja ní tí èèyàn ọ̀bá mọ̀ èèyàn máa béèrè ni kò sí láì fi inú rẹ̀ kò sí aburú kankan tí ó fi ṣe ni pé wọn mọ nǹkan báyìí o ìlànà adá báyìí àtẹ báyìí ọ̀nà sí wọ̀rọ̀kọ̀wọ́ fẹ́ o ní tí wọn mọ̀ rẹ̀ wẹ́ dákun ẹ̀ làmí lọ́yẹ̀ o ọba dọjọ́ mi ìkíní kan ìràwọ̀ èèyàn yìí bẹ́fọ̀n lábàtà kọ́ yọ̀bẹ tì í pé àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tí ó ní í ṣe pẹ̀lú odidi ìpínlẹ̀ àwa sẹ́ńtà ẹ̀ sí orí ìlú ẹ̀yọ kan àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tó ní í ṣe pẹ̀lú gbogbo ìpínlẹ̀ àwa sẹ́ńtà rẹ̀ sí orí ìlú ẹ̀yọ kan káwá pé ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ò tí ì mọ ibi tí ń lọ ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ọmọ àlè Ìbàdàn ni ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ọmọ tí ń ṣe ṣé Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ti ń wà ní sẹ́nu Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ní ti ń wà ní ǹjẹ́ èrò àwọn ìdúnnúpín tí wọ́n tẹ̀lé rédíóníìkì rebi títí ń lọ rèé ṣe ìkómọ ọjọ́ sí gan tó pè ń pè ní declaration of kìnìkan sẹ́yìn tí wọ́n tẹ̀lé rebẹ̀ gan jọ́ sí gan ọ̀fẹ́ pọ̀ ju ti àwọn tìǹbù agboolé àná lọ. rédíóníìkì gan bó ṣe kéré tó nú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń gán fún alára rẹ̀ gan jọ́ tó pò ń ṣèkómọ ọjọ́ sí tí àwọn ìdúnnúpín ìwọ̀nba torí kó lẹ́yìn tẹ̀lé ǹjẹ́ ọ̀fẹ́ yẹ ju ti ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá lọ sẹ́kọ̀ fẹ́ yẹ jù náwó agboolé tí wọ́n ṣe lánàá lọ bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ abára wa sọ ara àwọn ìdí tẹ̀ fi nílé nífẹ̀ẹ́ tèmi rèé rédíóníìkì gan tọ́já wípé ó wulẹ̀ kéré pin nínú ìgbésí ayé òkèrè kú ló kọ tiẹ̀ jẹ́ tọ́já pé kò lè bẹ́mi gan dún lànà ti fi gagbága nínú òṣèlú àwọn tí wọ́n tẹ̀lé òun lọ síbi ìkómọ ọjọ́ sí tó ṣe tó pè ní declaration of kìnìkan wọ́n fẹ́ pọ̀ ju àwọn tó ń náwó agboolé àná lọ so what are we saying ètò ìdìbò dídì ìpínlẹ̀ ó tóbi kọjá ní tí a máa wá center around di orí ìlú kan tó bá jẹ́ pé orí ìlú kan la máa wá gbélé òótọ́ Ìbàdàn has the largest vote but tó bá jẹ́ wípé major àwọn tí wọ́n ń díje dupò gómìnà tó bá jẹ́ wípé inú ìlú kan ni wọ́n ti wá tó jẹ́ pé governorship candidate o gbogbo wọn pátápátá inú Ìbàdàn ṣáà ni wọ́n ti wá ó ti kọ́kọ́ reduce the level agbára tí ìbò tí ń bọ̀ láti inú Ìbàdàn ní ó ti kọ́kọ́ reduce ẹ̀ because oníkálukú wọn náà ni wọ́n lẹ́nu níbi tí wọ́n ti bí wọn so oníkálukú náà ló máa rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n máa deliver fúnra wọn nílùú ìlú wọn ọwọ́ akóká máa retí ìrànlọ́wọ́ látòkè Ògùn kíní kan ràwọ̀ èyí tẹ́ wá kọ́ tẹ́ pé lórí inú Ìbàdàn lánàá ìsọ̀kò òrùlé ni bẹ́ẹ̀ bá ìsọ̀kò òrùlé yóò gbóhùn lé ìsúnkù sí ìgbésẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn inú Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ìbò tí ó ń sọ yẹn di gómìnà orí Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ẹ̀ lé lórí orí Ìbàdàn ní kọ́kọ́ la máa sẹ́ńtà ẹ̀ lórí a lè discredit àwọn ìlú tó kù àwọn apá abi tó kù nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ a lè discredit wọn most especially nígbà tó tiẹ̀ tí wá jẹ́ wípé àwọn tí wọ́n ń díje dupò gómìnà yìí Ìbàdàn ní gbogbo wọn so ṣé yóò àbúrú tán yẹn ṣé yóò àbúrú pin kí olúkúlùkù ọmọ lè rẹ́sẹ̀ walẹ̀ ń bí wọ́n ti gbé bíbí
ṣé yóò burú pin kó kálukú ọmọ lè rẹ́sẹ̀ wálẹ̀ bí wọ́n ti gbé bí anase máa fa àti ẹni nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan òun wá ní òtí ẹ̀ wá ní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ ń pé àwọn fẹ́ di gómìnà láti inú Ìbàdàn ẹni tẹ́ nítorí rẹ̀ fẹ́ fún lánàá òun gẹ́ tí ẹ̀ wá ní òní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ ń pé àwọn fẹ́ digbá àwọn fẹ́ dàwó. So what are we saying? What are we saying? Ẹ jẹ́ ká máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kí a tó ṣe because most of the time tá a bá ṣe nǹkan láì ṣàgbéyẹ̀wò rẹ̀ ìmọ̀ fẹ́ jẹ́ ká jọ aláìlérò lójú ara ayé ni. I know lára àwọn tí mo ń sọ yìí púpọ̀ nínú àwọn èèyàn yín mọ̀ ṣùgbọ́n who will tell you? Who will tell you? Lọ́jọ́ pé èyí tẹ́ wá ṣe lánàá nínú Ìbàdàn ìsọ̀kò òrùlé ni kì í tún wá ṣe sọ̀kò òrùlé nìkan ìsẹ́pà táǹkù ni bẹ́ẹ̀ yẹn bá sì sẹ́pà táǹkù ẹni tó kù ọ yọjú bẹ́ẹ̀ yẹn bá sọ̀kò òrùlé yóò gbóhùn lé bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn that is just the fact. A lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí inú Ìbàdàn nìkan a lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan. It's not done that way and that is just the fact. That is just the fact. A lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà nìkan sí orí Ìbàdàn. A lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà sórí Ìbàdàn nìkan. How do we do that? Báwo ni calculation yẹn ṣe lè calculate? Báwo ni mathematics yẹn ṣe lè martin tí a bá center àbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan tó bá jẹ́ pé gbogbo nǹkan tí a bá fẹ́ máa sọ Ìbàdàn nìkan ọ̀ọ́kọ̀ Ìbàdàn nìkan láwàá máa dá ẹni tí ó bá ti tẹ̀lé wa ẹni tí ó bá ti lọ síbi tí à ń rìn nínú Ìbàdàn onítọ̀hún á jẹ́ wípé apá ọ̀dọ̀ àwọn tí ó lù sí lọ́lọ́ tòsí nìyẹn ẹni tí ó bá ti tẹ̀lé wa ẹni tí ó bá ti tòsí apá àdítà tòsí nínú Ìbàdàn á jẹ́ wípé ọmọ àlè Ìbàdàn ni mo ti sọ tẹ́lẹ̀ wọ́n yìí tuntun wí èmi kì í sí ọmọ àlè Ìbàdàn o èmi ò sì ní tòsí apá àbí ẹ̀ tòsí ibi tó bá wù mí ni èmi ó tòsí ní tèmi kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ibi tó bá wù èmi lèmi ó tòsí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ èmi èsì sọ máa lè Ìbàdàn so tó bá tán. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa mind ọ̀tẹ́ránsì wa ẹ jọ̀ọ́ ẹ ká máa mind ọ̀tẹ́ránsì wa ẹ jẹ́ ká máa lo ìgbéléwọ̀n àti ìsọ̀kalẹ̀ làákàyè lórí ohunkóhun tá a bá fẹ́ ṣe kọ́mọ́kàn dàbí ìgbà tó jẹ́ pé a kàn máa ṣe nǹkan jàùjàù ẹ̀yin náà ìwòrún tó ṣẹlẹ̀ lánàá yẹn tẹ́lẹ̀ dàbí ìgbà tó jẹ́ pé èèyàn bá mọ̀ọ́mọ̀ gbé ogun wá sí inú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó lòdì sófin gan ó lòdì sófin ó dàbí gbèyàn bá kàn mọ̀ọ́mọ̀ gbé ogun wá sínú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò ni it's not supposed to be so it's not supposed to be so. Gbogbo àwọn tí wọ́n wá láti àwọn apá abòmíì náà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn ni wọ́n sì ní ìbò tí wọ́n náà ti ń sọ̀rọ̀ lórúkọ wọn nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́. So what are we saying? What are we saying? Mo kàn wá ṣẹ̀ṣẹ̀ tí ẹ wo abala àríwísí fọ́nrán tí mo ṣe lánàá tí mo wá rí ọ̀pọ̀ èèyàn tí à ń pè tí wọ́n bá bí ọ̀dà dákọ̀ mo pé ẹni ó sọ̀rọ̀ òun ọ̀mọ́ dúdú wọ́n ṣẹ̀ wá ní láti béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn alámúlégbè mi ní à ń pè kíní kan ràwọ̀ ní jẹ́ mo ní mi ò mọ̀ tẹ́lẹ̀ èmi ò mọ̀ èyí tèmi kàn tiẹ̀ wá mọ̀ ní tèmi ni bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò èyí tèmi mọ̀ ní tèmi nìyẹn èyí tí èmi mọ̀ ní tèmi nu bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò káwọn wá mọ̀ kọ́ bí ogun káwọn kọ́ bí ọ̀tẹ̀ nítorí ètò ìbò tó dẹ́ ibẹ̀ kì í ṣe pé àwa ará Ìbàdàn kì í ṣe pé bóyá àwa tá a wà nínú Ìbàdàn nìkan la ní ipa lórí ẹni tí ó di gómìnà kì í ṣàwa nìkan. So what are we talking about? What are we talking about? Táwa bá pé bíríkótó tá a pé bíríkótó tá à ń pé ẹni tí ó bá ti tẹ̀lé wọn máa lè Ìbàdàn ní tẹ́ẹ̀ tí wọ́n wà lókè Ògùn náà bá pé bíríkótó ń kọ́ tí wọ́n pé ọ̀dà àwọn yìí wá sọ máa lé o àwọn èsì ìsọmọ Ìbàdàn ibi àwọn ń lọ ń tà wọ́n rè ṣé a lè dáṣe ni sájèjì ọwọ́ kan gbẹ́rù dórí ni kíní kan ra wọ̀ àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí náà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí eléyìí tó bá jòótọ́ ọbẹ̀ àwọn ọmọ gbìyànjú àti bá yín sọ́bòsà òkè bá díẹ̀ gbọ́ ikú kan sì pọ̀ mẹ́ta lójú rẹ̀. So báwọn kinní wọ̀nyẹn ṣe rí nìyẹn ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kó dogun kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kí ẹnìkan máa lùlù bí ìjà lórí ètò ìdìbò tí ó wáyé nínú ìpínlẹ̀ tiwa ó lu ìfẹ́ jó tú náà onílù ò ní fẹ́ kó tú bó ṣe jẹ́ nìyẹn. So àwa ò ní lè fọwọ́ lẹ́rán tàbí kábùkẹ́ diwọ́ pé kí ẹnìkan wá máa lùlù ogun nínú ìlú táwa wà bí àwa ti wà nínú ìlú kẹ́nìkan wá máa lùlù ogun kọ́ wá máa lùlù ọ̀tẹ̀ ìlú bọ́ bá lè wó owó ìlú bọ́ bá lè dàrú ọ̀dàrú kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ńgbà tó ti ẹ̀jẹ̀ pé ìbò tí ń sọ yẹn di gómìnà gan kìí ṣe apá bíi nìkan ní ti ń wá kìí sápá bíi nìkan ní ti ń wá mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń wò tún wí ìbò tí ń sọ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kìí ṣe ní Ìbàdàn nìkan ní ti ń wá that's just the first and second thing is ìbò Ìbàdàn tá a wá ń wí ọ̀hún gan tá a romi ròyẹ̀ fún lé lórí ìbò pínpín ni ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni ẹni ẹ̀ wá nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan ọ̀wà níbò nínú Ìbàdàn sọ́tẹ́ òun ò tiẹ̀ wà níbò torí àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn ní ilẹ̀ tònítọ́ mọ́ yìí àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn ọmọ Fọlárìn níbò Ìbàdàn àwọn Báyọ̀ Adélábù níbò nínú Ìbàdàn Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí gómìnà tí ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ ó ní ìbò nínú Ìbàdàn gbogbo àwọn kinní wọ̀nyẹn ò rújú àwọn kinní wọ̀nyẹn ò rújú
kódà rédíò ní Èkìtì ń kú lọ gan òun gan níbò ní Ìbàdàn ní rédíò ní Èkìtì ń kú lọ tóun tọ́jú pé gbẹ̀mí àti ẹ̀gán bá jọ kẹsẹ̀ kan bọ́nú ṣòkòtò kan náà tá a jọ fi gbàgbàgà lójú pẹ̀lú òṣèlú nínú ìpínlẹ̀ yìí èmi ò tún ná òun wọ̀wọ̀ tuurutu òun tún wá níbò ní Ìbàdàn so ẹni torí ẹ̀ fẹ́ Fúlàní gan ò tiẹ̀ níbò èmi ò tiẹ̀ wá mo ṣẹ̀ṣẹ̀ wá ṣàgbéyẹ̀wò mo ṣẹ̀ fojú lámẹ̀tọ́ wo gbogbo bí ọ̀rọ̀ òun tiẹ̀ ṣe lọ gan ni ẹni torí ẹ̀ fẹ́ Fúlàní ò níbò ní Ìbàdàn so kí la wá ń sọ ẹ jẹ́ ká ṣe kínní yìí ní jẹ́jẹ́jẹ́jẹ́ ẹjẹ́ àtọ̀ ní pẹ̀lẹ́kùtù ìlànà bí òfin ti ṣe àlàálẹ̀ rẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé torí pé ipa abẹ́rẹ́ lókun tọ̀ ká má torí pé bóyá torí pé àjẹ́bàdàn á wà á máa dún lànà dandan láwo kó parí ọrùn sùn làpárò kú sí lórí ara wa lórí ọ̀rọ̀ ètò òṣèlú kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹnikẹ́kẹ́ kì í ṣe ọmọ àlè níbì kankan ẹnikẹ́ni sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti lọ sí agbọ̀n ibi tó bá wù ú pé ibi tí mo fẹ́ dúró sí rèé is freedom of association òótọ́ ọbẹ̀ nu kọjá. tọ́ ẹ̀yin èèyàn ṣe ti wá rí i pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o ohun tó fa gbólóhùn tí King Saheed Osupa ọba orin tó fi ránṣẹ́ rèé lójú agbo látàrí àdéhùn tó láwọn jọjọ ṣe àti pé ibi tán gbé àdéhùn gbà òun náà lẹ ti gbọ́ nínú orin tí King Saheed Osupa sọ yìí tọ́ ẹ̀yin èèyàn fúnra ìlà tó ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé a fi àkókò yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di ohun rere létí gbogbo wa ọmọ gbọ́ o a tó fi àkókò yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe fún wa tẹ́ ń bá wa wo fúnra wa pàápàá jùlọ tẹ́ tó ń ṣe ẹ̀fọ́nrán wa ntẹ́yìn náà bá dáwọ́ yín dé ohun rere báyìí lámọ̀ já sí. tọ́ látàrí fọ́nrán tẹ́ gbọ́ yìí àti rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára pé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣèbó ti gbé mọ́tò fún King Saheed Osupa tẹ́lẹ̀ kí ló dé tó wá ń da ọ̀rọ̀ rú àti pé pàápàá jùlọ ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé ọlọ́tẹ̀ ní King Saheed Osupa ẹ gbọ́ látàrí ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ yìí àti bí King Saheed Osupa bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ kílẹ̀ yìí náà nílé ròǹgbà lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti King Saheed Osupa ọba orin ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa tọ́ ibi táwa fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre kẹ́sì mọ́ gbàgbé pé àdéhùn wa làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ tọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí o ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.